tí a kéde ọ̀rọ̀ tí wàá kan Saoty Arewa ẹ bá mi gbé fídíò Saoty àbí Naughty àbí Eastern Arewa àbí West Arewa ẹ bá ń gbé fídíò wa ẹ já wá wo nǹkan tí Saoty Arewa sọ ní fídíò wọn. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin. Pàápàá jùlọ gbogbo àwọn ọmọ bíbí inú ìlú Ọ̀yọ́. Ìtàn tí mo sọ tí ó ń trend wípé kò sí nǹkan tó jọ. Bẹ́ẹ̀ ni èmi náà gbọ́ lẹ́nu àwọn èèyàn. Ẹ ti mọ àṣà wa olórin. So mo kàn ó wá sí mi lọ́kàn nígbà tí mo fẹ́ pọ́n àwọn àfáàlé ní òde tí mo ti sọ nílọrin jọ yẹn. So kò sí nǹkan tó fi rinlẹ̀ fún mi pé òótọ́ ni àmì náà gbọ́ lẹ́nu àwọn èèyàn ni. So tí ò bá rí bẹ́ẹ̀ ó dọ̀wọ́ àwọn tí wọ́n pa nígbà náà tèmi kàn gbọ́ lẹ́nu wọn. Kì í ṣe pé mo gbọ́ lẹ́nu wọn ni. Tí ò bá rí wọ́n má bínú, mo gbọ́ lèmi náà lò láti fi pọ́n àwọn àfáàlé ní òde tí a sọ yẹn. Mo tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ bíbí inú ìlú Ọ̀yọ́, àfáà tó wà ńbẹ̀, ọkùnrin, obìnrin, olóyè, lọ́balọ́ba, níjòyè. So ẹ má bínú, mo gbọ́ ni mo ní kí n fi pọ́n àwọn àfáà mi lé ní. ṣé rí ẹ̀yin tí a kéde ibi tẹ́ máa ti mọ̀ wípé Islam àti irọ́ 5 and 6 ni. Islam ò lè dá dúró without spicy láti inú irọ́ kẹfì spicy ẹ̀. Àìmọye àwọn irọ́ tí wọ́n ti pa fún wa ní kékeré alukuran ò lè jó. Ó dẹ̀ ó yà wá lẹ́nu wípé ìgbà tó fi iná sí alukuran ó jó ju petrol lọ. Àwọn nǹkan tó ti fi create fear sínú wa nìyẹn. Ṣé dandan ni ká ta nǹkan yìí? Ṣé dandan ni ká polówó Islam láì má parọ́ ni? Ẹ lè sọ wípé ẹ̀ ń ṣe tọ́lọ́hun. Ṣé Ọlọ́run ló bẹ̀yìn iṣẹ́ kẹ́ máa parọ́? Ẹ máa gbẹ́ ní ìsìn ó sọ wípé òun mọ̀mọ́ òun gbọ́tọ̀ yẹn. Ìgbà tó òun gbọ́tọ̀ yẹn wọn wà ní làákàyè láti wá digest ẹ̀ pé ìtọ́ táwọn gbọ́ yìí ó downgrade ilé wa. But nítorí pé wọ́n fẹ́ gbé àwọn àfáwọn lárugẹ wọ́n ní láti lọ promo ẹ̀ jáde kọlọkọ lórin láti fi dí ẹwà ìlú wa láti dínkù bọ̀ láti fi pọ́n àwọn àfáwọn lé. Ẹ̀dẹ̀ sọ̀rọ̀ yìí ẹ̀dẹ̀ sọ jáde nígboro ẹnu ẹni ẹ̀ wá apologize. Ẹ̀yin ti gbàgbé wípé orin tẹ́yìn fi kọ yẹn orin máa lọ fà jọ̀rọ̀ tẹ́yìn wá sọ yìí lọ. The next tẹ́mi apology ó yẹ kẹ́tù compose ẹ̀ nínú orin ni. Èmi Saoty Arewa ọ̀rọ̀ tí mo sọ lọ́jọ́ yẹn irọ́ máa mo fi pa ẹ̀yin èèyàn wa o. Mo kàn fẹ́ bí gbọ́n wọn àfáwága ẹ̀yin èèyàn wa o. Orin yẹn náà tún lè trend bí the other one ṣe ń trend eléyìí náà máa trend wípé Saoty aṣonírọ́ ni. Nítorí lifestyle mùsùlùmí ẹ gbọ́dọ̀ mọ bọ́ yẹn parọ́. Gbogbo ẹ̀kẹ́ làá fẹ́ máa gé sìn ẹ lè máa parọ́ ẹ sọ ọ̀rọ̀ ìbò ẹ lọ. Ìwà tánà bí bá wù lọ́jọ́ ayé ẹ sọ. Àwọn tó sì máa fọ́lù ànábì máa fọ́lù ẹ̀ kó ṣe pé dandan kẹ́ hàdí irọ́ mọ́. Òun là ń sọ fún yín. Ẹ̀yin bá orísun yín jẹ́ ẹ fi lọ ń dáàbò bo èèyàn kan àwọn àfáà yín. Ọ̀gá ìsìn tí rọ́bà lọ lógún ọdún ọjọ́ kan lọ. Yes, tí rọ́bà lọ lógún ọdún ọjọ́ kan ló tọ́ máa bà. Ọ̀rọ̀ yìí tó yẹ pé kò ń ṣe irú àwa báyìí àtàwọn kan tí Elédùmarè tẹ̀ ti lọ tọ́ṣe ọkàn wọn. Irú tó bá yẹ pé bíi 2010 ni ẹ̀gbọ́n yìí Saoty Naughty Arewa tọkọ rí oyin jáde kò séèyàn tó máa question ni wọn. Bọ́nsìn tó bá lọ compose anyhow you go collect anyhow ló wà nílẹ̀. Tó bá lọ sọ̀tàn kan tó lọ ya wèrè tá rí pé wèrè lélẹ́yìí oníbolo ti lọ rí ìtàn bú yìí tó bá lọ fi kọrin or you go come explain ó máa gbẹnu sí máìkì òun lẹ ti ṣe inú fídíò yìí ìtàn tẹ sọ tó ṣọ́ fún yín lẹ́yìn wá fẹ́ fi lọ pọ́n àfáàyín but tẹ bá gbọ́ ìtàn ẹ máa mọ̀ pé alábòsí ni wọ́n tẹ́yìn bá wá gbọ́ ìtàn tí ó ṣẹlẹ̀ gangan tí wọ́n fi bojú àwọn àfáà àbí tó fi bojú Islam jẹ́ ẹ̀yin ò ní wá kọ́ mọ́ ìtàn ẹ ní kọ́ mọ́ orin nítorí kò gbé Islam ga. Ẹ̀yin kàn gbọ́ ìtàn kan tí ẹ gbé sí làákàyè gbé sí déédéé làákàyè pé kí ni ṣé ó lè jẹ́ bẹ́ẹ̀ ẹ kọ̀ déédéé lọ kọ́ lórin. Ibi tẹ́ máa ti mọ̀ pé alábòsí ní àìmọye àfáà tó yẹ kí wọ́n káró èèyàn mọ́ lọ́wọ́ ẹ̀yin ò fi àwọn yẹn kọrin nítorí ẹ mọ̀ pé ó máa tàbùkù bá Islam.
bọ̀ nǹkan tó lè kọ́ àǹfààní fẹ́ràn yìí gíní kan lè máa sọ ẹ wo ẹ̀yin ta kéde òótọ́ là máa sọ olóòótọ́ ọ̀kẹ́ ò lẹ́ni Elédùmarè àlàáfi ṣe igi lẹ́yìn ọgbà àwa ò gbẹ́kẹ̀lé ní ẹni ọlọ́run kan láti ilẹ̀ Árábù àbáyé ẹ̀fẹ́ bàjẹ́ èmi gbéṣẹ́ rán ọlọ́run wèrè kan ọlọ́run tó rán èèyàn kan kó lọ máa split mú ní bí ilé ayé ṣe tó kò create everywhere bí gbogbo àwa wá ń sọ́fà ó ní agbára láti lè lọ sínú mú ó tún ilé ayé everybody ṣe ó ní olọ́gun donkey wèrè donkey tó níyẹ̀ ó tẹ̀tọ́ pé ogun guinea fowl ó ní ogun donkey wait donkey gọ̀sẹ̀ tọ́ba tẹ̀ sọ pé gbogbo nǹkan máa fò láyè kó ṣe bí donkey ẹ wá ní donkey fò ẹ gbé sí dédé làkà ìgbà tó yẹ pé ìwé ló bá yín ronú ẹ̀yin ò láti inú dáhà ti ronú pé nǹkan tí ìwé ikọ̀ àbú wà ní eléyìí. òun ọ̀sọ́ mo sọ. ìyẹn ọ̀sọ́ mo sọ nǹkan tó sọ fún ẹ̀ lùwọ́n náà sọ kiri ìgbà tó yẹ pé ìlàkàyè is absent ẹ̀yin ta kéde ó ti dáàbò.